Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mi nù ní Jésù rán sí ọ. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere, tó yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yẹ o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire, Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè, bàbá gbẹ̀yà mi nù aka àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá yìí fún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀. Mystery of Star. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò làmọ́dé dùn ọbẹ̀. Kóòtù lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdáhùn sáwọn ó yára máa fọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pẹ̀ 08054353629. Ẹ lè sẹ́ndì date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndì fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Ẹ káàbọ̀ sí abala àṣírí ìràwọ̀ níbi tí a ti mẹ́nuba ìràwọ̀ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ á sọ nípa ìràwọ̀ yìí tá a mọ̀ sí LIBRA. Irawo Afefe Marimifin LIBRA. You are welcome. Ìyẹn ni gbogbo ọmọ tá a bí láti 23 September tó lọ fi dé 22 October. Ìràwọ̀ yìí máa dára púpọ̀. Bẹ́ẹ̀ ni Friday ni ọjọ́ tó rọ̀ mọ́ ìràwọ̀ yìí. Bóyá òun rò ó fẹ́ ṣe nǹkan kan. Ó wò pé ìjọ́ wo ni o lè ṣe, ìjọ́ wo ni mo lè ṣe tó lè dáa, má ronú jù. Friday ni. Àwọn ìràwọ̀ yìí wọ́n wà trustworthy, wọ́n máa ń jó lóòótọ́, wọ́n dẹ̀ máa ń like ohun tó dára gan. Àwọn ìràwọ̀ yìí wọn kì í gbọ́ràn tó bá ń bá wọn sọ̀rọ̀. So that is, they don't take to people's advice. Gbogbo ẹgbẹ́ tó bá dẹ̀ lábẹ́ ìràwọ̀ yìí tó fẹ́ ṣoríire, ó gbọ́dọ̀ máa gbọ́ràn tó bá ń bá wí. Bí ìràwọ̀ yìí bá ń ta computers and phone accessories, ó máa wà òkè o. Kì í iṣẹ́ tó wà lábẹ́ ìràwọ̀ yìí nìkan nìyẹn o. A kàn ìsọ nípa rẹ̀ jẹ́ tẹ̀ mẹ́nu bà iṣẹ́ tó wà lábẹ́ ìràwọ̀ yìí. Teacher, lawyer, banker, writer, manager, àwọn iṣẹ́ yìí dára. Wọ́n dára púpọ̀. Àwọn ìràwọ̀ yìí they like to keep to time. Tẹ́ bá ní wọ́n lọ bìkan ní aago méjì, wọ́n ti múra, wọ́n ti dúró. Bẹ́ẹ̀ báyìí bá tètè dé inú ti bẹ̀rẹ̀ sí níbi wọn nìyẹn. Because they love to take too time. Àwọn obìnrin tó bá ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí wọ́n máa ń ní àwọn ọ̀rẹ́ púpọ̀. Ṣùgbọ́n wọn tó bá ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí tójú obìnrin, ó jẹ́ máa lọ ọ̀rẹ́ púpọ̀ torí ń bí ọ̀rẹ́ ibẹ̀ lógún ti máa ń wá. Ibi tí àwọn èèyàn bá rí pé èèyàn wíìkì sí ibẹ̀ lọ́ máa ti mú. Kábíyèsí Elédùmarè. Ọkùnrin àtobìnrin tó bá ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí ohùn wọn dùn gan. Tó bá ń bẹ ẹ sọ̀rọ̀ báyìí inú ohùn wọn dùn bàjẹ́bàjẹ́. Libra children kò síṣẹ́ tí wọ́n lè ṣe. Bẹ́ẹ̀ kò síṣẹ́ tí wọ́n lè ṣe. Wọ́n dẹ̀ lè ṣe kíni, wọ́n dẹ̀ lè fi iṣẹ́ kún iṣẹ́ èèyàn àti they can do a joint business. Ṣùgbọ́n kọ́ má ṣì ti ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni tí Libra children tó bá ń keep to time ó máa rí pé nǹkan máa tètè máa ṣe dáadáa fún un. Bẹ́ẹ̀ ni Libra children wọ́n máa ń lówó láàárọ̀, wọ́n máa ń broke lọ́sàn-án. So tó bá ti lówó ẹ jẹ́ kó tẹ bá mi sọ pé kó tètè máa fowó yẹn ṣe nǹkan. Bẹ́ẹ̀ ni ṣe láwọn Libra children Ọlọ́run bless wọn gan, máa ń ní ọrọ̀ púpọ̀ ṣùgbọ́n kó máa náwó anyhow. Orúkọ tèmi ni wọ́n pè ní àṣírí ìràwọ̀ Mystery of Star. Nọ́mbà náà yípo padà 08054353629. ó lè pé ó lè WhatsApp ẹ bọ́rọ̀ bá ta kókó lórí ìràwọ̀. Ẹ follow wa lórí Facebook, YouTube, Instagram, TikTok. Àṣírí ìràwọ̀ Mystery of Star. Wo ní abala yìí a máa gbé yẹ̀wò ṣé ìràwọ̀ afẹ́fẹ́ àti ìràwọ̀ erùpẹ̀ bí wọ́n bá fẹ́ ara wọn kí lohun tó fẹ́ ṣẹlẹ̀. Òun la fẹ́ gbé yẹ̀wò ní abala àṣírí ìràwọ̀ ti ẹ́písòdù tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún àpẹẹrẹ ẹ jẹ́ ká wò báyìí. Ẹ wò báyìí.
ṣé ti rí bẹ́ẹ̀ bá rí ọwọ́ mi ẹni pé iyẹ̀pẹ̀rẹ̀ ó yá ẹ jẹ́ kí afẹ́fẹ́ wá báyìí. ṣé o ti rí ní tá à ń sọ bí afẹ́fẹ́ àti erùpẹ̀ bí wọ́n bá fẹ́ ara wọn bí wọ́n fi gbogbo Nàìjíríà yìí kí wọ́n fi ṣe owó tó bá máa di àárín méjì gbogbo nǹkan ó dẹ̀ wálẹ̀ lójijì. kí ló fà á? ìbínú afẹ́fẹ́ ni ó padà fẹ́ erùpẹ̀ dànù tí wọn ò ní rí erùpẹ̀ mọ́. wò ó tó bá jẹ́ pé ohun tí mò ń sọ yìí tó bá jẹ́ pé ó ti ṣẹlẹ̀ sí ọ ni wàá mọ̀ pé ohun tá à ń sọ yìí is 100% truth. gbogbo àwọn tó ń wo fídíò wa pátápátá wọ́n mọ̀ wípé òtítọ́ làwa ń sọ ń bí Ọlọ́run ló sì fi rán wa. afẹ́fẹ́ má fẹ́ erùpẹ̀ o bó o bá fẹ́ erùpẹ̀ kó o lówó lọ́wọ́ nísìnyí wọ́n padà da gbogbo ohun tí wọ́n jọ kó jọ wọ́n padà dànù ní ọ̀sán. afẹ́fẹ́ ni ó padà fẹ́ erùpẹ̀ yẹn dànù. ìyẹn mi wípé àṣeyọrí. ẹ gbọ́ ohun tí mò ń sọ afẹ́fẹ́ iná ni kó o lọ fẹ́ erùpẹ̀ omi ni kó o lọ fẹ́. wò ó gbogbo ẹbí gbogbo yín náà lẹ nílé náà tí wáyà connection tó bá gbé wọnú ilé yìí kí lè rò bó máa ṣẹlẹ̀ ájó fíríjì ájó freezer ájó tv ájó many things bí ayé ẹlòmíì náà ṣe jó tán náà nìyẹn. gbọ́ positive àti negative ní wáyà ní connection tó máa ń gbé iná wọlé ìjọ tó bá ti di positive àti positive a jẹ́ pé ó fẹ́ jó gbogbo nǹkan dànù ẹ̀ tó bá dẹ̀ jẹ́ negative àti negative ìyẹn ò lè múná wọlé. àṣírí ìràwọ̀ rèé. ẹ follow wa lórí YouTube lórí Instagram lórí TikTok lórí Facebook àṣírí ìràwọ̀ mystery of star. nọ́mbà mi ò dẹ̀ yípo padà ẹ lè pé ká WhatsApp ẹ 08054353629 ẹ WhatsApp date of birth yín á sì sọ irú ìràwọ̀ tẹ́yìn náà ń lò. àṣírí ọ̀nà àbáyọ 10,000 naira sídìí wá ṣe ń tà lọ́wọ́lọ́wọ́ ẹ béèrè fún á sì jẹ́ kẹ́yìn náà. pé gbogbo èèyàn náà kọ́ lálẹ́ lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn bọ̀ kíákíá gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá nítorí pé àwọn mẹ́sẹ́gì yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn àwọn mẹ́sẹ́gì yẹn dẹ̀ pọ̀ gan jọ ẹ má bínú. so ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April ìràwọ̀ iná lẹ̀ ń lò. gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò à ń pè wọ́n ní Taurus. gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò à ń pè wọ́n ní Gemini. gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July ìràwọ̀ omi lẹ̀ ń lò à ń pè wọ́n ní Cancer. gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August ìràwọ̀ iná lẹ̀ ń lò à ń pè wọ́n ní Leo. gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò à ń pè wọ́n ní Virgo. gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò à ń pè wọ́n ní Libra. gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November ìràwọ̀ omi lẹ̀ ń lò à ń pè wọ́n ní Scorpion. gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December ìràwọ̀ iná lẹ̀ ń lò à ń pè wọ́n ní Sagittarius. gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò à ń pè wọ́n ní Capricorn. gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò à ń pè wọ́n ní Aquarius. gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March ìràwọ̀ omi lẹ̀ ń lò à ń pè wọ́n ní Pisces.